Jésù ọba wa. Ìyìn ló yẹ Jésù Onígbọ̀rẹ́. Gbogbo wọn kò gbòbí lọ́wọ́ mi, ó ṣe mí lóore. Ọpẹ́ ló yẹ Jésù ọba wa. Ìyìn ló yẹ Jésù Onígbọ̀rẹ́. Gbogbo wọn kò gbòbí lọ́wọ́ mi, ó ṣe mí lóore. Ọ̀rọ̀ bí ọpẹ́ orí tẹ́lẹ̀ lórí. Ìlú tí mo fi rí ṣe bí wọ́n ló fún mi o. Ìlú tí mo ní sínú ní iṣẹ́ ọwọ́ rẹ̀ mi. Oore ọ̀fẹ́ ṣá ni mo rí gba iṣẹ́ ọgbọ́n òní kan. Ọ̀rẹ́ jẹ́ ká yin Olúwa máa yàgà ìmoore. Ọpẹ́ ló yẹ Jésù ọba wa. Ìyìn ló yẹ Jésù Onígbọ̀rẹ́. Gbogbo wọn kò gbòdì lọ́wọ́ mi, ó ṣe mí lóore. Gbogbo wo èrè gbòdì o. Gbogbo wo èrè gbòdì o. Kò gbà nǹkan lọ́wọ́ mi, kò lè gbowó lọ́wọ́ mi, kò tún gbàṣọ lọ́wọ́ mi, kò tó dá mi sí o. Gbogbo wo èrè gbòdì o. Gbogbo wo èrè gbòdì o. Kò gbà nǹkan lọ́wọ́ mi, kò lè gbowó lọ́wọ́ mi, kò tún gbàṣọ lọ́wọ́ mi, kò tó dá mi sí o. Ogún ìtọ́jú mi Jésù ni. Ogún ìtọ́jú mi. Ogún ìtọ́jú mi Jésù ni. Ogún ìtọ́jú mi. Èmi àbáta káfíńrà tún pa lọ́jọ́ sí. Wọ́n lé ní àjẹtán lọ́wọ́ fún aráyé. Gègédé ojú máa ti tọ̀ta ò láyé mi. Ogún ìtọ́jú mi. Ogún ìtọ́jú mi, Ọlọ́run ọba. Ogún ìtọ́jú mi. Afọpẹ́ f'Ẹlẹ́dùmarè. Ọba kọ́dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run. Tọ́jú mi, bàbá mi. Òbígbà tí gbanilà, abiyamọ tí gbani lọ́jọ́ gbogbo. Òun la fọpẹ́ àti ìyìn fún, nítorí pé láìsí rẹ̀ Ọlọ́run kò sá wa. Àjẹtán lọ́wọ́ fún. A dúpẹ́ nítorí pé ó dá wa sí, ó tún kà wá yẹ rọ́jọ́ tòní. Ọjọ́ ìsinmi aláyọ̀, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ètò kan náà ni èyí tó ṣe wípé kí ni a máa ń gbé wá fún tọmọdé àtàgbà, fún ọkùnrin àtobìnrin. Lágboilé onígbàgbọ́, lágboilé onígbàgbọ́, lágboilé onígbàgbọ́. Mo fẹ́ kẹ́ mọ̀ yí pé òdù ni mi ò, bẹ́ẹ̀ náà ni mi ṣàìmọ̀ fọlọ́kọ. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni Olúbísí, ọmọ bíbí Akinloye. Ìkòyí ẹ̀sọ́ ọmọ asọ̀tún sósì mọ́ bàbí kan jẹ́. Àti jásayọ̀. A ní ogún ìtọ́jú mi Jésù. Ogún ìtọ́jú mi. Ogún ìtọ́jú mi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ní ká máa bẹ. Ọba tó ní ká máa wà. Ọba tó sọ wípé ẹnu owó sì tún gba ìyìn. Òun ni a fọpẹ́ àti ìyìn fún. A dúpẹ́ lọ́wọ́ ará lórí ẹbí. Lórí gbogbo àwọn fáǹsì wa pátápátá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba tí ò jẹ́ ká sunkún ẹnì kọ̀ọ̀kan, òun la fọpẹ́ fún o. Níbi tá a gbà kọjá, àwọn kan gba ibẹ̀ sọdá o. Orí ọ̀fẹ́ tá wà ní tá a fi ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí alààyè lónìí. Àwọn kan fẹ́ lórí ọ̀fẹ́ yẹn. Kì í ṣe wípé mímọ̀ ṣe wa kì í sọgbọ́n wa o. Àánú la rí gbà tá a fi tún mí lórí kérùpẹ̀. Àwọn kan fẹ́ lórí ọ̀fẹ́ yẹn àmọ́ wọn ò rí. Ìdí nìyí táwa fi mọ rírì oore Ọlọ́run ọba. Ìdí nìyí tá a fi mọ pẹ́ dá. Ìdí nìyí tá a ṣe wò wípé ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni fún oore, ìdásí àti ààbò ẹ̀ lórí ayé wa gbogbo. Wàláì. Whatever my condition, bàbá gbé mi ga. A ní mo rí iye, mo ráyọ̀ gbà. Bó ti wù
wù kó rí bó ti wù kó lé àwa sì tún ṣe kí ni a tún ràánú gbà lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run ò ṣe nípò òsì ẹ̀fánú rẹ̀ gbà wá nípò òsì ẹ̀ka wá yẹ kọ́kan lára àwọn alààyè tó mí lókè èrùpẹ̀ tó tún sọ pé ọlọ́run ò ṣe àwọn máa gbé ọ̀gá lójoojúmọ́ ni nítorí náà ẹnu ọpẹ́ wa kò ní ṣe kí ni kò ní kan lọ́dọ̀ ẹ ọlọ́run ọba. ìrẹ́wọlé mi o. ayọ̀ wọlé bá mi o ayọ̀ rẹpẹtẹ. Lagboile Onigbagbo. ọ̀fẹ́. láti iléeṣẹ́ Kaya Radio TV. nílùú Accra Ghana ń bí báyìí ibẹ̀ náà la fi dé kalẹ̀ sí. padà. Kanishi Trotro Station last bus stop ibẹ̀ la fi dé kalẹ̀ sí tí a ti ń rọ̀ bí òjò tí a ń dá bí ọwẹ́. ayọ̀ wọlé. àwa náà kọ́ orí ọ̀fẹ́ la rí. àwa náà kọ́ àná la rí gbà. tí mo fi mi mo dúpẹ́ mo. ìwọ tó rànú gbà báwo ni lọ́dọ̀ tiẹ̀ ẹ̀rọ àbá mi kọ́mẹ́ǹtì síbẹ̀ yẹn náà báwo ló ṣe ń lọ ẹ̀yin tèmi. ó ẹ̀dá padà fún òun ló lóko ẹ̀dá padà fún. òun ló lóko ẹ̀dá padà fún òun ló lóko ẹ̀dá padà fún. ọmọdé ń jó àgbà ń jó ọkùnrin ń jó obìnrin ń jó bẹ́ẹ̀ náà lè wí ojú omi ń jó ewé ojú òkun kọ́ omi ojú òkun pariwo bẹ́ẹ̀ náà ni tọ̀sà náà ń pariwo wọ́n ń mí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wọ́n fi ọpẹ́ fún Elédùmarè bẹ́ẹ̀ koríko ìgbẹ́ gbogbo wọn pátá ló yin Ọlọ́run fún iṣẹ́ Ọlọ́run fún iṣẹ́ àwámárì díẹ̀ nítorí pé tó bá ṣe èèyàn ló ṣe ni lóore ni tó mú ẹ̀dà àkókò tó dà tó mú adiwákàtí tó dà yìí a sọ wípé kó lọ méwúrẹ́ wá a ní kó lọ má gbò wá a ní kó lọ má gùtàn wá a ní kó sì ẹ̀ lọ mọ́ aṣọ ìtẹ́lẹ̀ àpótí ẹ̀ wá èyí tó dára jù àmọ́ ọba tí kì í gbowó tí kò í gbẹbọ tí kò í gbàbẹ̀ tẹ́lẹ̀ òun náà ló pa èmi àti ẹ mọ́ tá a tún fi ń sọ̀rọ̀ bí alààyè àwa fọpẹ́ fọlọ́run ọba o. ìwọ ló gbé mi jáde tó gbé mi já gbangba. ẹ wá bá mi yọ èmi àdúpẹ́ òre ọ̀dọ̀ rẹ o èmi mọ̀ ọ́ lóore. ẹ wá bá mi yọ èmi àdúpẹ́ òre lọ́dọ̀ rẹ o èmi mọ̀ ọ́ lóore. òre ńláńlá tó ṣe kò ṣe yanu ẹ láyé mi lórí ẹbí lórí ọmọ mi èmi mọ̀ ọ́ lóore. ànìdáńsá kìlẹ̀ mo forí balẹ̀ fàwùjọ ọjọ́ ìwé òbí rẹ̀ Elédùmarè ọba tó tó bàbá sọ́mà tó dàbí rẹ̀ ọba tó dá mi sí ìlú agbára ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọba tó tó bàbá. Happy Sunday guys. pípọ̀ ẹ̀ la máa ṣe lókè pẹ̀ bọ́lọ́run bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. dàbí rẹ̀ ọba tó dá mi sí ìlú agbára ń bẹ lọ́dọ̀. ẹ̀yin tẹ̀mí wàhálà ẹ̀ máa enjoy ní orin lónìí dáadáa ni. bámi yọ èmi àdúpẹ́ òre lọ́dọ̀ rẹ o èmi mọ̀ ọ́ lóore. ó yẹ mú gègé ẹ mú tákàdá ẹ jẹ́ ká jọ máa rò pọ̀. àdúpẹ́ òre. ẹ wá àpótí kékeré ẹ fi jókòó. òre ńláńlá tó ṣe kò ṣe yanu ẹ láyé mi lórí ẹbí lórí ọmọ mi èmi mọ̀ ọ́ lóore. ìwọ tó ṣe mọ́rẹ́ bàbá tó mọ́ mi náà ẹ jẹ́ ká jọ dà pọ̀ mọ́ra wọn. oníjẹkújẹ lọmọ yẹn ẹ jẹ́ kó mọ̀. ẹ gbọ́ kí ló farú èyí ó fẹ́ gbé gidi náà yọ mí. ẹ gbọ́ ta ló jẹ pọ́ìsì kọ́tà mi ló jẹ pọ́ìsì ló bá kú. ẹ gbọ́ kí ló farú èyí ó fẹ́ gbé gidi náà yọ mí. àbẹ́ òye o ló bá rólí gòsò àyà ló bá pààyàn. ẹni bínú ọmọ Ọlọ́run. iná ń jókòó nílé jáde ìṣòro mẹ́wàá tọlọ́run ní àfihàn afọlójú etí adìyẹ akẹjọ àrùn lápárọ̀ lẹ́sẹ̀ akẹfà wọn akọ́lé ọmọ rẹ̀ mẹ́rin sínú igbó rere ìṣòro méjì tó kó ajẹun tán
Àlànà á lọ sódò lọ́wọ́ kó má ní darí wálé. Ẹgbọ́n ta ló jẹ bọ́ìsì, ọ̀tá mi ló jẹ bọ́ìsì ló bá kú. Ẹgbọ́n kí ló farú èyí, ó fẹ́ gbé gidi náyọ̀ mi. Àbẹ́ òní o, ló bá rólí tó sọ àyà ló bá pa ẹ́. Bó ṣe máa rí nìyẹn, bẹ́ẹ̀ ni. Èmi ẹrú ọjọ́ sí tí kò lè nìyàn, ó dúpẹ́ o. Èmi táyé tí òpin ó ṣeun o. Bí kò sọ́lá Jésù tó gbà mí kalẹ̀ lọ́wọ́ ogun. Ìnú ayé yìí bá ti gbòmí mú rí o. Èrò tọ́ta mi ń lò, èdìdé ọ̀la. Orí ọ̀fẹ́ ni. Gbogbo ìgbìyànjú Sátánì ni pé kó parẹ́ máyé. Gbogbo ìyànjú Sátánì ni pé kó má jẹ́ èèyàn. Àmọ́ wọ̀ọ́rà àánú gbà ó yẹ láláyè. O sì tún wà lókè èrùpẹ̀. Ìwọ tí ti sọ yìí pé àwọn máa gbégbìn. Ó wá ṣe kí ni? Ó wá ń sọ̀rọ̀ ó tún wá dalàyè. Àbó òrì ni. Aláwẹ̀ ó yá máa jójọ́ kó máa yọ̀ níwájú tẹ bàbá. Jẹ́ kán mọ̀ wípé Ọlọ́run ló ní wákàtí. Ọlọ́run ti gba gbogbo ògo. Ọlọ́run ìní ayé yìí bá ti gbé mi owó rẹ̀ o. A ní ìtòsọ́lá Jésù kì í ni mo jẹ́. Ìtòsọ́lá Jésù ta ló mọ̀ mí o. Mo dúpẹ́ o Jésù ló mú jọ láàrẹ̀. Ní Ghana pátá ni mo kí. Sọlá Jésù. Mo kọ́ba mo kí jòyè. Mo kí gbogbo Ọlọ́run ìlẹ̀kẹ̀ pátápátá. Ó bí kò sọlá Jésù. Bẹ́ẹ̀ mo tún ṣèbá gbogbo àwọn ajunilọ tó lè juni nà. Bẹ́ẹ̀ ni. Ó Jésù tó mú yọ láàrẹ̀. Kó ṣe bá gbogbo àwọn tó ti sọ kí n tó sọ. Kó ṣe bá gbogbo àwọn tó ti tẹ̀ ẹ́ kó tó di wípé mo tẹ̀ ẹ́. A ti bẹ̀rẹ̀ náà lélẹ́yìí. Alpha and Omega. Ó yá. Ọjọ́ alẹ́ kí ẹ kórè. Ẹ wà pẹ̀lú ẹ síwájú kẹ́kẹ́yìn. Àní owó tí mo ní ní ọ́fíìsì ọ̀. Gbogbo tí mo ní pátápátá. Bàbá wọn fi gbé ọ̀gá. Ìwọ ńkọ́ gbogbo ohun tó ní kí ló fẹ́ fi ṣe náà. Mi jẹ́ ọjọ́ alẹ́ kí ẹ kórè. Àní tí mi ò bá mọ̀ọ́rẹ́ o. Wàláì tó ò bá dúpẹ́ tó ò bá dúpẹ́ níwájú Ọlọ́run àṣepọ̀ ìyá láìmoore nìyẹn. Ìwọ ọkọ mi sílẹ̀. Àbó ti gbàgbé wípé ibi tó o sùn lálàáfíà tó o sì jí láyọ̀ àtàlàáfíà tó o fi ń yẹ láláyè lónìí. Ibẹ̀ làwọn kan náà sùn tó yìí ṣe pé mọ́tò yà pa wọ́n níbẹ̀. Ìwọ́rú orí ọ̀fẹ́ gbà. Láàbùkù ìyáyé ká. Ó yẹ kó o lè ṣe kí ni kó o lè fi yín atóbi jù hàn. Atóbi jù hàn. Wàláì. Olúwa ọpẹ́ ni fún ọ. Ọlọ́run oore ọ̀fẹ́ tó fi kéde. Kábíyèsí. Jọ̀wọ́ kí mi mo ti ti dópin. Ilé ìjọba pẹ̀lú rẹ lókè. A ní ohun tí mo ní ni ó fi yàn ọmọ tí mo bí aya tí mo fẹ́. Àníṣe ọwọ́ mi jókòó mi jẹ́ jọjọ́ alẹ́ kí lè kórè. Èmi ò bá mọ̀ọ́rẹ́ o. Ṣé wàá mọ̀ọ́rẹ́ báyìí? Bọ̀dá ṣé wàá mọ̀ọ́rẹ́? Sista ìwọ ń kọ́? Ṣé wàá mọ̀ọ́rẹ́? Ṣé wàá lè máa sọ wàá lè máa ròyìn Ọlọ́run wípé èyí tó ṣe nínú ayé ẹ̀ lélẹ́yìí lójoojúmọ́? Jẹ́ lè yàn, jẹ́ lè gbé ọ̀gá ìgbọ́dọ̀ ọba tó ń gbani lọ́jọ́ òru. Àbí orí alágbádá iná aláwọ̀ ọ̀rẹ́ o bàbá mi bá àtọ́bí ju Ọlọ́run òkè bàbá mi náà pẹ̀lú èèyàn. Ẹrù jẹjẹ nínú àwọn ọ̀run arúgbó ọjọ́. Ó ń jókòó láàfin ó ń pàṣẹ ọlá. Ó ń jókòó láàfin ó ń pàṣẹ ògo. Ó ń jókòó láàfin ó ń pàṣẹ agbára. Òun náà ni ẹrù jẹjẹ Ọlọ́run àánú ni. Ọba bí rẹ̀ ò sí afúnimáṣírègún ni. Ìgbà bẹ̀tẹ̀lẹ̀ wàláì. Bàbá kan bẹ́ẹ̀ ní ogo ṣògo. Ògbénu ọdún fọ́. Ògbénu ọdún ṣògo. Mo mọ rírì ẹ jàre lórí ẹbí ò
ò jẹ́ kí n sunkún. Gbogbo àwọn fáǹsì mi pátá mi ìfojú sunkún ẹnìkọ̀ọ̀kan. Ẹ̀gún káwọ́ lérí fẹsẹ̀ janlẹ̀ kò ṣẹlẹ̀ sẹ́nìbọ̀dì. Àwa mọ̀ pé dá. Àmọ̀ yín, àmọ̀ rírì ẹ̀ orí ẹ̀ Ọlọ́run àmọ̀ rírì ẹ̀. Ọba tó gbénú ògo fọ́, dání tó gbénú ògo ṣòro, tó gbénú ògo fọ́, tó gbénú ògo ṣòro. Orúkọ Jésù ti dùn tó, gbogbo ní forúkọ rẹ̀. Òtàn bánújẹ́ àtọ̀gbẹ́, gbogbo ní forúkọ rẹ̀. Ògo forúkọ rẹ̀. Ògo forúkọ rẹ̀. Ògbénu ògo fọ́. Bámi ògbénu ògo ṣòro. Ọlọ́run ògbénu ògo fọ́. Ògbénu ògo ṣòro. Ọlọ́run ebẹ̀ tàìmù. Ọlọ́run má jẹ́ mú àánú. Ọba tó gbénu ògo fọ́. Ọlọ́run ebẹ̀ tàìmù tó. Ògbénu ògo fọ́. Ilé-iṣẹ́ Kaya rédíò ni ẹ ti gbọ́ wa báyìí. Àlejò Kànẹ́ṣì trọ̀trọ̀ station last bus stop Accra. Ibẹ̀ la wà tá a fi ti ń ṣe kíni. Tá a ti ń rọ̀ bí òjò tá a ń dábí ọ̀wẹ̀ látàárọ̀. Ó yá ti bẹ̀rẹ̀ o. Ẹ mú gègé ẹ mú tákàdá yín. Ẹ jẹ́ ká jọ ṣe kíni. Ẹ wá àpótí kékeré kẹrọra fìdílé. Àánú rẹ̀ ni mo fẹ́. Tó bá gba ijó, máa dìde lẹ́kọ̀ọ̀kan lórí àpótí yẹn. Kó wa múra máa rá rédérédá. Kó wa máa ṣe kíni. Kó mú aṣọ ẹ nísàlẹ̀ kó wa rọra máa rá. Rọra máa jó. Máa fi títóbi Ọlọ́run hàn. Olúwa, àwíjàre màmá kan. Jẹ́ kí àánú rẹ̀ ṣògo lórí ayé mi. Mo kí gbogbo ìjọ Ọlọ́run pátápátá. Àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba. RCCG Liberation Center nílùú Accra, Ghana bíbá yìí. Àwa ń sọpẹ́. Aláàánú gbogbo ayé, ṣàánú mi, Ọlọ́run mi, jẹ́ kí n rí àánú gbà ó lọ́dọ̀ rẹ, Olúwa. Àánú rẹ ni mo fẹ́, Olúwa, àwíjàre màmá kan, jẹ́ kí àánú rẹ ṣògo lórí ayé mi. Àánú rẹ. Táànú bá fọhùn jáde, wàláyé pa aláàánú gan òní ká. Ọlọ́run wàláyé. Kí àánú rẹ. Nítorí pé nígbà táànú bá bú jáde tán, wọ́n máa rò pò sẹ́sọ ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ bó ṣe máa ń rí nìyẹn. La fi ń sọ fọ́lọ́run wípé jọ̀jẹ́ káànú ẹ̀ ṣe kíni kó fi ẹ̀fọ̀hùn jáde láyé tèmi náà. Kí àánú rẹ. Kí gbogbo ẹnu tó ti gàn mí, wọ́n lè tún ṣe kíni kán lè wá jẹsẹ̀ mú lé mi. Ilé mi àti ẹ̀ wàláyé. Olúgbémi dìde o, ìgájú báyé ṣe lérò lọ. Mánú sọ mí dọ̀bà ní ìró mi o, mánú yọjú ọ̀rọ̀ mi, bàbá. Olúgbémi dìde o, ìgájú. Bàbá mi, àwọn èèyàn pàtàkì àwọn òjíṣẹ́ Ọlọ́run ńlá mò ń rí yìí. Evangelist S. Oyewole, mo kí yín jàre láti orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ti Káyá nìyẹn o. Wàláì. Àwọn ti Káyá rédíò lẹ̀ ń rí yẹn. Mo kí yín sáà bàbá mi, a kú ọjọ́ ìsinmi. Ìsinmi ayọ̀ la máa ṣe lágbára lọ́wọ́ Elédùmarè ọba kọ́dà ṣẹ̀dáyé. Gbogbo ìjọ Ọlọ́run láparapọ̀ ńkọ́. Ràn mí lọ́wọ́, bàbá ràn mí lọ́wọ́. Ràn mí lọ́wọ́, bàbá ràn mí lọ́wọ́. Ojú mi sókè sí ọ, kí wọ́n lọ lọ́rùn ayọ̀. Ràn mí lọ́wọ́, àwí báyẹ̀. Ràn mí lọ́wọ́, bàbá ràn mí lọ́wọ́. Ràn mí lọ́wọ́, bàbá ràn mí lọ́wọ́. Ojú mi sókè sí Àbọ̀rí, wọ́n gbé Daniel jù
sínú ihò. Wọ́n ti ròyìn pé kìnìún ayé máa fa lọ́ máa fà jẹ. Ó máa fà lásọya yánnayànna. Àwọn tó gbé jù sínú ihò lọ́jọ́ sí ń kọ́. Kìnìún fà wọ́n ya pẹ́rẹpẹ̀rẹ. Daniel wá ń kọ́ tá a gbé jù sínú ihò kìnìún. Kí ló ṣẹlẹ̀ sí gan? Ọlọ́run bá wò ó. Kìnìún kọ́kọ́ tàdí mọ́yìn. Ó tàdí mọ́yìn dáadáa. Gbogbo ìyá ló bá rọra fẹ̀rọ̀ wẹ̀lẹ̀ sún mọ́. Ni wọ́n bá ń bá Daniel ṣeré. Wọ́n bá ṣeré. Ó ya Daniel gan lẹ́nu. Ó nígbàgbọ́. Ó mọ̀ wípé Ọlọ́run tó wù ń sìn ó lè gbà wọn lọ́wọ́ àwọn kìnìún. Lọ́wọ́ ogun Fáráò. Bẹ́ẹ̀ náà ló lè gbà wọn lọ́wọ́ ọba Nebukadnesari. Bí ó bá ti rẹ̀ ṣàkóso ẹkún mi kẹrin yóò. Ayé ló gbìmọ̀ pa ó wípé kí wọ́n ṣe kíni kí wọ́n gbé Daniel jù sínú ihò lọ́jọ́ sí. Ọba náà gbìmọ̀ pọ̀ wípé kí wọ́n gbé Daniel jù sínú ihò náà sani. Wọ́n kúkú gbé jù síbẹ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí àṣẹ ọba. Ó dọjọ́ kìíní ó sọrun ọjọ́ kejì ń bẹ̀ wọ́n wò títí wípé ó dà kìíní wọ́n á ti fà á ya pẹ́rẹpẹ̀rẹ. Àwọn tí wọ́n sọ pé kán lọ gbé jù sínú ihò lọ́jọ́ sí ń kọ́ ọba ní kán lọ pè wọ́n wá. Ọba ní àwọn ọmọ ní àwọn kìnìún mọ̀ ti fà wọ́n ya pẹ́rẹpẹ̀rẹ o. Ẹ̀mí mi máa dákú bọ̀ lára kó wá ṣe mí lógo. Yẹ́n wá wo ọba ọba ní ẹni tí mo wá ní kẹ́ ẹ gbéjù sínú ihò ńkọ́ ó ló sì wà láàyè ó wà ń bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni kìnìún ti di ọ̀rẹ́ ẹ̀ ó ń bá a ṣeré ni òun àti kìnìún yánjọ́ ń sọ̀rọ̀ nínú ihò yìí. Ẹ̀mí mi máa dákú bọ̀ lára kó wá. Ọba ní ojú ẹ̀yin ìjòyè nìkan kọ́ ló máa rí ó yẹ ǹsọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ wo nǹkan tó ń lọ. Lọ́ba bá débẹ̀ ó dó ti ihò ó yọjú wọnú ihò lórí Daniel tó rìn lọ rìn bọ̀ nínú ihò kìnìún. Kiri sóore ẹ má ṣe gbàgbé mi Olúwa. Nọ́bà wò ó ọba ní àbójú ń dùn òun ni àbóhun ò mọ̀ kan tóun ṣe ni. Kí ló ń ṣẹlẹ̀ náà? Daniel ló máa ń rìn lọ rìn bọ̀ nínú ihò yìí. Níwájú ìtẹ́nu kò dúró. Ó ní dáná. Ó ní ẹ bá mi pè jáde. Ẹni kó máa bọ̀. Jẹ́ kí n rí àánú gbà. Náà bá mú wọn pè jáde. Wọ́n nílò òtítọ́ àmọ̀yẹ́pọ̀ Ọlọ́run tó ń sìn. Ọlọ́run ẹ lè gbà wá. Asọ̀rẹ́ kiri lọ́ọ̀lọ́run. Orí wọ́n ti gbìyànjú àti gbé ẹ̀pà. Wọ́n ti gbìyànjú gbogbo agbára wọn láti sọ kíni láti sọ òkèdélẹ̀ lórí ayé ẹ̀. Àmọ́ pàbó ló já sí. Nígbà tí wọ́n mọ̀ wípé ẹni tó ń gbé nínú èmi àti èmi ó jẹ́ ẹni tó ń gbénú ayé lọ. Kábíyèsí lẹ́lẹ́dùnmarè ọba tí ń nani ní kòbókú ọ̀rọ̀. Wàláì kájẹ́ bá tíráyẹ̀. Nígbà tẹ́lẹ́dùnmarè bá dé tó bá nà ní kòbókó agbiná sọnù ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí níwájú Nebukadnesari ọba. Nígbà tí wọ́n gbé Daniel jù sínú ihò lọ́jọ́ sí. Kò sẹ́ni tó lè gbà kò sẹ́ni tó. Tọ́wọ́ agbára wá ṣe kíni ló la ilẹ̀ kọjá ló sọ kìnìún di ọ̀rẹ́ Daniel. Ló wà ọ̀run. Ìní Nebukadnesari tó gbà wípé Ọlọ́run tí Daniel ń sìn Ọlọ́run tòótọ́ ni. Kákú wá báyé mi ṣe yàgò lójoojó. Ayé mi kò kìkì ògo rẹ̀. Bàbá Jèhófà ọba tí mo mójúlé. Wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọ́n ṣe bẹ́ẹ̀ fún iṣẹ́ ọmọ Ísírẹ́lì nìkan náà. Bẹ́ẹ̀ ni wàláì. Sédékì Méṣákì pẹ̀lú Abednego ńkọ́. Àwọn Hébérù mẹ́ta nínú iná ìléru. Wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn náà. The same Nebukadnesari yìí náà ló ṣe. Ó ní ká dá iná ní ìlọ́po. Wọ́n dá iná náà ó jòjú tàǹtẹ̀yìnwá lọ. Ó ló yá ẹ bá mi kó wọn dà sínú iná. Nítorí pé kíni nítorí pé wọ́n ń sọ ìyìn rere Ọlọ́run. Ẹ mà ọmọ aráyé fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Ọlọ́run ayérayé gbà mí o. Wọ́n gbéra pákí. Gbà mí lágbàtí. Sédékì Méṣákì
pẹ̀lú Abednego gbogbo wọn pátá ni wọ́n bá rọ wọn papọ̀ wọ́n ló yẹ ẹ̀rọ máa wọnú náà lọ. wọ́n kó wọn dà sínú náà ẹni tá a kó dà sínú náà ó rìn kọjá nínú náà àyẹ́sí iná lásán òun náà ló pa ẹni tó kó ni dà sínú iná. ẹ̀rí bọ́wọ́ agbágbára Ọlọ́run ṣètò gbogbo wọn wá yí káàkiri gbogbo wọn ń péjọ wọn ń wo bí wọ́n ṣe fẹ́ máa jóná. bàbá wọn ẹrù. ọwọ́ agbára wa ṣe kí ni ó la iná kọjá. èèyàn 3 péré ni wọ́n kó dà sínú iná. lójijì ó di èèyàn 4. ẹni wa sáré lọ bá ọba wípé ara mi èrírí mo mọ̀ lórí olóńgbò látẹ̀ o ẹ wá wò èèyàn 3 la kó dà sínú iná. ó mọ̀ dàbí èyí pé wọ́n ti di 4 àmọ́ ìrísí ẹnì 4 ó dàbí àwòrán ẹ̀ dàbí tọmọ Ọlọ́run alààyè. wọ́n pè wọ́n oníyá ó lọ́wọ́ agbára mọ̀lélẹ́ yìí o abẹ́ wa rí nǹkan bí ó ní ẹ bá mi pè wọ́n ẹni kan máa jáde bọ̀ wọ́n jáde wọ́n tọ́ bá lọ wọ́n lá ṣẹ̀ṣẹ̀ gbà pé Ọlọ́run tó ń sìn sẹ́ Ọlọ́run tẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ń sìn ó lè ṣe kí ni ó lè gbà yín lóòótọ́. dára jìgìjìgìjìgì dẹ́rù wọn lọ́tẹ̀. ẹ̀rí bá gbára Ọlọ́run ṣe pọ̀ tó gún bá dojú ká tó o bá mẹni tó o jẹ́ nínú Ọlọ́run aláwèé wọn lè fi ẹ́ ṣe nǹkan kan wọ́n á gbé ẹ sọ sílẹ̀ lásán ni. Nebukadnesari nǹkan ìgbà tó ṣègbéraga sọ́lọ́run kí ni nǹkan tọ́lọ́run fi ṣe. ó ti gbàgbé wípé ọba tó dá ni ọba tó mọ ni ọba tó ń ṣe ni ó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo ó lè fi ni dára tó wù bẹ́ẹ̀ ni. Ọlọ́run kọ́kọ́ gba àwọ̀ èèyàn kúrò lára ẹ̀ ó ló yá kó máa ṣe ẹ̀wọ̀ kókó lọ máa gbé nínú igbó díẹ̀ náà ó bẹ̀rẹ̀ sí ní gbé nínú igbó ó wá ń jẹ koríko bíi ti màálù. agbára Ọlọ́run ni tó o bá ń sọ pé o lè sòkè dilẹ̀ o lè sọ ilẹ̀ dòkè wàláì ìgbà tó wọ Ọlọ́run bá tẹ̀ ìgbà yẹn ni wàá mọ̀ wípé adániwáyé lọ́ba tó ju gbogbo ọba aládé ayé lọ. ọba bí Ọlọ́run ò sí alágbára lọ gbé jẹ́ gbogbo ọ̀mọ̀ràn ńkọ́ ẹ lọ ṣe jẹ́jẹ́ ẹ lọ ṣe mẹ̀dọ̀ ìgbà tí pàṣẹ Ọlọ́run bá dé láti na gbogbo àwọn èsìkàlẹ́gbà. ọjà ìwà pariwo ogun èṣù náà wọ́wọ́mú. ìyẹn la fi sọ wípé fà lọ́tún fà lọ́sí ọba tí fagi pápá ya ni Elédùmarè ni elétí ọ̀fẹ́ ni. àṣẹ yìí. ọba bí rẹ̀ ò sí rárá má try ẹ̀. ogun ọ̀tá ẹ wá mi gbà lọ. màmá kan ló má gbìyànjú o bẹ́ẹ̀ ni ó pa ẹ̀gbọ́n ẹ̀ ó pa ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ó tún pa ọmọ gan ọmọ bíi méjì òun náà lẹ̀gbọ́n ẹ̀ yìí bí nígbà tó wà láyé. ẹ wá mi gbà lọ. ó wá dá ọmọ kan sí ọmọ kan tó wá dá sí nínú ọmọ ẹ̀gbọ́n ẹ̀ yìí ọmọ ẹ̀ jẹ́ ológo gan. gẹ́rẹ́ tẹ́gbọ́n ẹ̀ kú ó ń sọ fọ́mọ kan tó ṣẹ́kù wípé àwò ohun tẹ́gbọ́n òun ò lè ṣe nílé ayé òun á ṣe fún ẹ mọ́ rí wọn bí bàbá ẹ mọ́ rí wọn bí ìyá ẹ mọ́ rí wọn bí ará ilé ẹ mọ́ rí wọn bí Ọlọ́run ẹ kékeré. nítorí wípé gbogbo ohun tó bá fẹ́ dà láyé pátápátá mo ṣetán láti ṣe fún ẹ. ìwé ló fẹ́ kà ni màá tọ́ ẹ ohun gbogbo tó o bá ṣe ẹ̀fẹ̀ jẹ́ pátápátá ó di dandan á ṣe fún ẹ. ayérayé o. àmọ́ lẹ́yìn
ọdún kan ni ìyá bá ṣe kí ni ìyá bá change ìwà pátápátá. ẹni tí wọ́n ń wò gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run láyìíká àti lágbègbè káàkiri. ni ìyá bá change ló ní ògo tó ní ó gbọ́dọ̀ di tọmọ òun. kí ni nǹkan tó ń ṣe é ló bá di pé kó máa fìtìná tí ọmọ yìí lọ́sàn-án lóru ìyá ni. ó wá mú ti ọmọ títí ẹ̀ gangan ló wá ń kẹ lójú kẹ nímú. àṣé ìyá ní kòkòrò kan ó ní kọ́kọ́rọ́ kan nínú kọ́ńbọ́ọ̀dù wàláì. ìyá bá gbìyànjú ó sa gbogbo agbára ẹ̀ pátápátá ló bá jáde tó jáde ó ní ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ yín bàbá ògo tó wà lára ọmọ yìí tó fi jẹ́ èèyàn bóun gbà kó ṣe wípé ọmọ òun ló gbọ́dọ̀ lo ògo yẹn nílé ayé. ó ní nǹkan kan àkíyèsí kan lòun fẹ́ fi kí lòun fẹ́ kẹ́ kíyèsí bàbá. bàbá bá ní dáná làáhàn mi jẹ́ kí n tiẹ̀ gbọ́ irú àkíyèsí wo gan ni. ó ní ẹni tó kú tí ọmọ ẹ̀ sì tún wà láàyè tó ṣe wípé ògo yẹn ò sojú ẹ̀ tó fi kú ẹjọ́ àtẹni tó wà láàyè tó ṣe wípé ògo ọmọ ẹ̀ gbogbo nǹkan ẹ̀ wá ń bàjẹ́ lójú ẹ̀ ẹjọ́ ta ló lẹ́bi nínú àwọn méjèèjì. bàbá bá dá lóhùn bàbá ní ẹni tó wà láàyè tí gbogbo nǹkan ẹ̀ sì ń bàjẹ́ lójú ẹ̀ òun náà ni. nítorí wípé ẹni tó kú leléyìí ó ti gbà pé òun ti kú àmẹ́ni tó wà láàyè gbogbo nǹkan ẹ̀ wá tún bàjẹ́ lójú ẹ̀ ó jẹ̀bi nítorí wípé kò yẹ kó wòran tí nǹkan ẹ̀ fi máa ṣe kíni tó fi máa bàjẹ́. kò sáwòye rẹpẹtẹ jíjọ ọpẹ rẹpẹtẹ sólórí ọ̀fẹ́ ńlá. bàbá bá ní mo ṣẹ̀ṣẹ̀ kíyèsí ọ̀rọ̀ ẹ̀ ni ó ní ìdílé léyìí bàbá nítorí wípé òun ò fẹ́ ṣe kí ni òun ò fẹ́ wà láàyè kí gbogbo nǹkan òun ó sì bàjẹ́ ìdí nìyí tóun fi tọ̀yìn wá ọmọ ẹ̀gbọ́n òun tó kù yìí tó ń gbé lọ́dọ̀ òun mọ̀ pológo ni ọlọ́lá ni aláìsìkì ni èèyàn tó máa ṣe wípé ó máa débi ògo ńlá ó máa dẹni ńlá lọ́jọ́ iwájú ni. ni bàbá bá ní lóòótọ́ ni àmọ́ nǹkan kan mo fẹ́ kó o kíyèsí kó tó di wípé a máa ṣe gbàràdá a máa gbà ó lọ sáti mọ bá a ṣe máa ń ṣe. mélòó ni mo fẹ́ wí mélòó ni mo ròyìn sọ́tàn ìtàn ayé mi o. bàbá bá ní àmọ́ mo fẹ́ kó o kíyèsí nǹkan kan o ọmọ yìí sì lè ṣe ẹ́ lóore ńlá tó pọ̀ jù lọ́jọ́ iwájú nítorí wípé ò bá kúkú jẹ́ ká fi sílẹ̀ nítorí pé ògo ẹ̀ sì tún máa wúlò fún ẹ lọ́jọ́ iwájú. ìyá bá ní láíláí kò sí nǹkan tó jọ o wípé ògo yẹn òun fẹ́ kó jẹ́ ti tọmọ òun ni bàbá ẹ̀ ti kú ìyá ẹ̀ ti kú tó òun ò ní kò sí wúlò kankan. Go titi ẹ̀ yẹn gangan òun fẹ́ kó go titi ẹ̀ yẹn kó jẹ́ tọmọ òun kọ́mọ òun wá ṣe ògo yẹn kó ṣe lójú òun kó tó di pé òun náà máa wọlé sùn. ọba tó fọgbọ́n sínú ọpọlọ. ló bá ní dáná kò sí búburú kò sí ṣíṣe kò sáìṣe ó bá ṣe wípé nǹkan tó o fẹ́ nìyẹn máa ṣe fún ẹ gbàràdá la máa ṣe. ní bàbá bá yanjú gbogbo nǹkan yìí o wọ́n bá ṣe bí wọ́n ṣe máa ń ṣe ẹ sá ti mọ̀ náà. pàtó tẹ́lẹ̀ bí ẹni dẹ́ni o sóhun ló ta sámọ̀ bí ẹni ta sàn èmi bá ní kí má kí látò ní ìdọ̀gá ilẹ̀ àṣù ilẹ̀ àmọ́ òun ọba aláàfin àjọ gbogbo. bàbá bá gba nǹkan bó ṣe máa ń gbà á wọ́n pọ̀fọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n lo gbogbo agbára bí wọ́n ṣe lò ó wọ́n gba ògo títẹ̀gbọ́n tọmọ ẹ̀gbọ́n yẹn wọ́n gbà á sí tọmọ àbúrò nígbà wọ́n gbà tán ni bàbá bá ní ta ṣé n tó ń fẹ́ nìyẹn olo ti parí ó ní bẹ́ẹ̀ ni ó lọ́wọ́ tó ń fẹ́ nìyẹn bàbá ní dáná ó dàbọ̀ lọ́ba gbéra ó dilé gẹ́rẹ́gẹ́rẹ́. ó fọgbọ́n orí dá wà ní kúrú ẹ̀. ọmọ gbìyànjú láti lọ léèwé
ìyá ní kò sáàyè kò sí tó jọ. Ó ní ẹjọ́ ẹ mọ́ gbàgbé mọ́mì nítorí wípé ẹ ti ṣèlérí gbàdádì òun àti mọ́mì òun kú tán wípé nǹkan tóun bá fẹ́ dà láyé ẹ máa jẹ́ kóun dà tó bá ṣe pé léèwé ni ẹ tọ́ òun. Ó ní ti bí bàbá ẹ ti kú tán ó ní nígbà yẹn nìyẹn ó lóun ò lágbára àti tó ẹ o òun ò lè máa tọ́ ọmọ òun kóun tó máa tọ́ ọmọ ẹ̀gbọ́n ó ní wò dákun fi wọ́n lẹ̀. tí ọba rí bí tí ọba rà bàtà ọba tí ń bá ní gbẹ̀rù ọba tí ń bá ní gbẹ̀rù olórí ẹ̀mí. ayérayé ọlọ́run o. ọmọ yìí gbìyànjú àti ṣe rere ó gbìyànjú àti jẹ́ èèyàn ìyá yìí ò gbà rárá nítorí wípé gbogbo ìgbìyànjú ìyá yìí ni wípé kó sá wà nínú ilé kó máa dáná oúnjẹ kó sì máa fọṣọ ọmọ ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àmọ́ gbà tó di ọjọ́ kan ni wàhálà bá dé o kàyéfì ńlá ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn mi mò ń bọ̀. ẹ̀yin olúwa o. ajagun wa fi tìmọ̀ ṣe ọlọ́run. ọmọ yìí gbìyànjú ó mọ́kọ wálé mọ́kọ tó mọ́kọ délé báyìí ló bá ní màmá òun mà ti mọ́kọ wá nítorí pé àbúrò bàbá ẹni tó jóbìnrin ìyá ẹni náà ni ó ní ẹni àfẹ́sọ́nà òun lélẹ́yìí ìyá níwọ láíláí ò lè fẹ́ báwo lẹ ṣe ìwọ àti ẹjọ́ wà ní kàtígórì ni ẹjọ́ sí ní kàtígórì ò lè fẹ́ ìwọ náà fẹ́ fọmọ olówó kò lè ṣeé ṣe ò lè fẹ́ ọmọ olówó. ọba tó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ dájú orúkọ rẹ̀ lọ ní ọba fìyẹn jagun. làwọn méjèèjì bá túká àfẹ́sọ́nà àti ìyàwó gbogbo wọn bá túká lọ́kọ wá padà wá gangan lọ wá bẹ mọ̀mọ́ wípé lóòótọ́ òun nífẹ̀ẹ́ sí òun nífẹ̀ẹ́ sọmọ yín ẹjọ́ ó ní kó dákun kó jọ òun gangan kọ́ lòun bí ọmọ ẹ̀gbọ́n òun ni ó ní sọ ọmọ tóun wò nílẹ̀ yìí ọmọ tòun gangan tóun finú ara tòun bí òun lélẹ́yìí tó bá wá ṣe ẹ̀ṣẹ̀ wípé ó bá nà ká wípé ọmọ yìí ló fẹ́ fẹ́ tó jẹ́ ọmọ tòun gangan inú òun ò bá mọ̀ dùn o. kẹ́tẹ́kẹ́tẹ́ bọ́lá ń pọ̀ bí ènìyàn ọlọ́run ọ̀run ẹ̀. ó lámọ̀ tó rọ́mọ tó fẹ́ fẹ́ ọmọ ẹ̀gbọ́n òun ló jẹ́ ò ní lè fẹ́ àkọ́kọ́ ni wípé kò mọ̀wé ẹlẹ́ẹ̀kejì ọpọlọ ẹ̀jọ́bà díẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó rojú iṣẹ́ ilé láti ṣe torí wípé kò sí nǹkan tó lè pẹ́ kó ṣe kó tó máa ṣe tó wá torí pabambari ẹ̀ ni wípé àtajá àtẹran àwọn ni wọ́n máa ń bá ní nǹkan pọ̀ káàkiri ní gbogbo àdúgbò. lọ́mọ bàbá olówó bá ní kò sí búburú kò sí ṣe kò ṣàìṣe inú òun dùn nítorí wípé ẹni tọ́kàn òun yàn lélẹ́yìí láti fẹ́. ó bá ní dá tó o bá sọ wípé gbogbo ọ̀rọ̀ tí mo bẹ́ ẹ sọ pátá ò gbọ́ sọ mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó ń gangan bá dé màá bá a sọ̀rọ̀ tó bá gbà láti fẹ́ màá sọ fún un. lọ́mọ bàbá olówó bá jáde lọ òun lòun ló bá ku òun àtọmọ ẹ̀ lòun àtọmọ ẹ̀ bá ń sọ fún un ló bá ń yọ dámọ̀ràn nínú ilé wípé àbó òrì ẹlẹ́yà burúkú mo ní kó wá fẹ́ kò fọmọ tèmi ọmọ ẹ̀gbọ́n mi ló wá fẹ́ fẹ́ ta ní nǹkan rere òwú. ọ̀rọ̀ bá rò máa rò fún ẹ̀yin èèyàn mi ó lágbára kọ́lọ̀ ń jọ kó gbani lọ́wọ́ ẹni tó ń sọ ni tá a sọ. àfojúfẹ́ni mọ́fọkànfẹ́ni ló pọ̀ nínú ayé yìí kọ́lọ̀ ń jọ kó máa sọ ni kó máa gbà wá. ayé aṣẹ̀dá ọ̀run ọba lágbára Jésù ló ṣe. bí màmá bá ṣe kí ni lọ́mọ bá wọlé o bó ṣe máa ń wọlé ó ní tó o ti ṣiṣẹ́ tí mo ní o ṣe tán ó ní bẹ́ẹ̀ ni náà mi mo ti ṣe tán àmọ́ inú oúnjẹ ló kù tí mò ń dá lọ́wọ́ ó ṣépè fún bó ṣe máa ń ṣépè fún ó lò sì fẹ́ lọ lé ọkọ yóò lọ lé ọkọ kankan èmi àti ẹlájọ máa wà ń bí yìí. kẹ́ mọ̀ wípé gbogbo ìgbé ayé tẹ̀dá bá ń gbé pátápátá òun kọ́ sílẹ̀ ni ìgbà tí ìwé ìtàn ẹ bá kú àrọ́mọdọ́mọ máa kà fún ẹ létí mo máa kà gbogbo ayé gan máa kà nítorí wípé gbogbo ẹni tó o bá ti bà láyé jẹ́ pátápátá àwọn tó o ti fèrú gbàbùkù fún wọn máa kà sí ẹ létí lọ́jọ́ kan. kò sẹ́ni ta lè fi ọwé gbogbo ogún
tí bàbá ọmọ yìí ní tó ń ṣe ẹ̀gbẹ́ ẹ̀ gbogbo ẹ̀ pátá ló jókòó lé gbogbo dúkìá pátápátá gbogbo ẹ̀ pátá ló jókòó lé tọmọ ìbá ní ìdí tọrọ tó bá lọ bá mọ̀mọ́ yìí èpè ló máa gbà lẹ́nu ẹ̀ ó yarí ó ní láíláí kò sí tó jọ́ ó ní nǹkan kan ju pé kó o máa jẹun kó o dẹ̀ mọ bóun ṣiṣẹ́ ilé lọ. ó lọ lé ọkọ kankan o bẹ́ẹ̀ ni kò mọ̀ jẹ́ kó lọ lé ọkọ kò jẹ́ kó fẹ́ arákùnrin yìí o. ọmọ ẹ nígbà tó dọjọ́ kan lọ́mọ ẹ̀ bá mọ́kọ wálé èyí tó ṣe ọmọ bíbí inú títí ẹ̀ gangan ló bá mọ́kọ wálé ó ní bàbá mi màmá mi ọkọ mi lélẹ́yìí mọ̀mọ́ ẹ̀ ṣàdúrà fún un ó ní ilé ọkọ ẹ̀ á gbé ẹ̀ ilé ọkọ ẹ̀ á san ẹ́ wà bọ́kùnrin bá bo àbírọ́ wà bọ́kùnrin àbíyè. yóò fọmú méjèèjì ṣàdúrà fún un gẹ́gẹ́ bá bí amọ́ ṣe máa ń ṣe. lọlé ọkọ lóòótọ́ àmọ́ kàyéfì tó wá ṣẹlẹ̀. òun ti finú tán ọkọ tó fẹ́ tán wípé ọkọ tóun fẹ́ yìí kò lè dàrún láéláé. property gbogbo ìwé ilẹ̀ ìwé ilé ìwé dúkìá ẹ̀gbọ́n mọ̀mọ́ ẹ̀ kó fún un wípé kó tọ́jú ẹ̀ bọ́kọ títí ẹ̀ ṣe gbé gbogbo àwọn property yìí nìyẹn ló bá kó dọ́kúmẹ́ǹtì ló bá lọ fa gbogbo ilé ní ọ́fíìsì ní kọ́ńpìnì ní gbogbo ẹ̀ pátá lọ́kọ ọmọ ẹ̀ bá lọ fàtà pátápátá. ó jẹ́ kó fún mi gbogbo hàn. àìsàn wá dé gbé ìyá yìí dálẹ̀ gidigidi gan. ẹ̀jẹ̀ Jésù kò fi ṣàṣọ ìmúra. lòun àtọmọ kan ṣoṣo tó kù wọn bá jọ ń yí mọ́. ìgbìyànjú mi parí o. ẹ̀yin tèmi jẹ́ kó fún mi. ìgbà táìsàn yìí dé ó bá pe ọmọ pé ọ̀dà náà kó wá jókòó ti mọ̀mọ́ ẹ̀ nítorí pé ọmọ yìí gangan tó ṣe wípé ọmọ ẹ̀gbọ́n ẹ̀ òun náà ò gbádùn. lẹ́nìkan bá rí i ló bá ní àkíbò ló ṣe jẹ́ ẹni tó fẹ́ fẹ́ ọmọ bàbá olówó ọjọ́ sí tó fẹ́ fẹ́. bó ṣe mú nìyẹn ló bá gbé ó bá lọ tọ́jú ẹ̀ àti bẹ̀yẹn ló bá gbé sá lọ. bó ṣe to dọ́kúmẹ̀ntì fún nìyẹn ó dìlú èyìnbó. bí ìyá yóò ṣe gbúrú ọmọ yìí mọ́ ọmọ ẹ̀gbọ́n ẹ̀ bí ò ṣe gbúrú ẹ̀ mọ́ nìyẹn. àmọ́ kankan wá ṣẹlẹ̀ ní wọ́n wá sọ wípé ó di dandan tí ò bá rí ọmọ ẹ̀gbọ́n ẹ̀ yìí tó gbé lọ́dọ̀ ẹ̀ kò lè gbádùn ó di dandan àfi tó bá rí wọ́n bá ń wá káàkiri wọ́n lọ sí social media wọ́n lọ sórí rédíò wọ́n káàkiri gbogbo àgbáyé wípé ẹni tó bá mọ̀ ó jọ nítorí tọ́lọ́ wọ́n fẹ́ rí nítorí pé ìyá yìí ń pọ̀ ká kú lọ́wọ́lọ́wọ́. wọ́n kóra wọn wálé àtọkọ àtìyàwó owó ti dé ọkàn ọmọ yìí ti balẹ̀ gidi gan. dídé tó dé ó bá mọ̀mọ́ ẹ̀ ìyẹn tí ń ṣe àbúrò bàbá ẹ̀ ó bá lórí àkẹ́tì àìsàn ibi tí ìyá ti ń pọ̀ ká kú. ló bá ní dáa náà jọ dáríjì mi òun mọ̀ pé òun ti ṣẹ̀ṣẹ̀ lẹ́dàá ẹ̀ tó bá ní màmá kí lẹ ṣe fóun ẹ kọ́ òun lágbára ni ẹ kọ́ òun bóun ó ṣe mọṣẹ́ ṣe ni ẹ kọ́ òun bóun ó ṣe gbélé ayé ni ẹ̀yin wò bí ìgbà tó ṣe pé ẹ fìyà jẹun ni àmọ́ ẹ kọ́ òun bóun ṣe lè ṣe rere nílé ayé ni nítorí pé tẹ́ ẹ bá fìyà jẹ òun bóyá òun ò bá ti kú tipẹ́ àmọ́ ìyà ló jẹ́ lójú yín ẹ kọ́ òun ni lójú ti tòun tíṣà lẹ jẹ́ lójú òun olùkọ́ ni lẹ ṣe. níyà bá ń sunkún tóun mọ tóun sọ ló bá pé ó ní ẹ má bínú ọmọ yín ń kọ́ńbó ló wà ó lọ́mọ òun mọ̀ ti wà ní kí lọ́mọ ti wà ní lágọ̀ọ́ ọlọ́pàá ó ní kí ló dé ló bá ní ṣe bí gbogbo ilé tí bàbá ẹ fi sílẹ̀ àti kọ́ńpìnì tí bàbá ẹ fi sílẹ̀ ọkọ ẹ gbé ó tà á ó ní inú ló bí bó ṣe mú omi gbóná nìyẹn ló bá dà lé ọkọ ẹ lórí ibẹ̀ lọkọ gbà kú bí wọ́n ṣe gbẹ báwọn ọlọ́pàá ṣe arrest ẹ̀ nìyẹn o ó sá wà lágọ̀ọ́ ọlọ́pàá báyìí. gbogbo nǹkan tó mú gbogbo ogún àti gbogbo dúkìá tó mú tó fi pa ẹ̀gbọ́n tó fi pa ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ tó fi pa ọmọkùnrin kan ṣoṣo tẹ́gbọ́n ẹ̀ bí gbogbo ẹ̀ náà kọ́ ẹni ẹlẹ́ni ló fàtà ó jẹ́ tẹni ẹlẹ́ni náà ni. ẹ wo bí ìrìn
bẹ́ẹ̀ni àjò ìyá yìí ṣe wá rí ó wá ń bẹ̀bẹ̀ ló ń tọrọ ọ̀dáríjì lọ́wọ́ ọmọ ìpé kó jọ torí ìtọ́lọ́run kó dáríjì òun nítorí wípé òun ti mọ̀ pé òun ti ṣẹ̀ lẹ́sẹ̀ lẹ́lẹ́dàá ẹ̀ kó jọ kó dáríjì òun. Ó dáríjì bẹ́ẹ̀ wọ́n gbé mọ̀mọ́ yìí lọ sí kíni wọ́n gbé lọ sílé ìwòsàn ara mọ̀mọ́ yìí yá àmọ́ ọmọ títí ẹ̀ gangan tó bí ó wà lágọ̀ọ́ ọlọ́pàá di òní olónìí. Ẹ̀rù jẹ. Bẹ́ẹ̀ ọmọ tó finú ara ẹ̀ bí tó gba ògo ẹ̀fọ́ lógo tó gba ògo ọmọ ẹ̀gbọ́n tó gbà sọmọ títí ẹ̀ ọ̀wá jèrè ọmọ náà ò rárá. Ọmọ àbúrò tó ṣe wípé ó fìyà jẹ tó fìtìnà tí ẹ̀mí ẹ̀ àwọn náà lọ wá ń padà jèrè ẹ̀. Ẹ ti rí bílé ayé ṣe rí ó ní pé gbogbo nǹkan tó o bá gbìn pátápátá òun náà ni wàá ká. Tá a bá ń pè ẹ́ lónígbàgbọ́ tá a ń pè ẹ́ wípé jẹ́ kí àwọn onígbàgbọ́ yẹn jẹ́ kó hàn nínú ìgbé ayé ẹ̀. Ó gbàgbọ́ ni àmọ́ ò gbọ́ Ọlọ́run gbọ́. Ayé ń wò ẹ́ gẹ́gẹ́ bí ẹni tó gbàgbọ́ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n lè máa sin Ọlọ́run nípasẹ̀ àmọ́ ìgbé ayé tó ń gbé kò sí ẹ̀jọ́ mọ́ rárá. Irú ìgbé ayé wo ni wọ́n ń gbé tí ò sí ẹ̀ṣẹ̀ kíni tí ò fògo fọ́lọ̀ máa rò ó. O ti gbé ìgbé ayé yẹn lọ́dún tó kọjá aláwẹ̀ má gbé lọ́dún yìí. Nítorí pé ìwà tó o wù lọ́dún tó kọjá tó o bá gbìyànjú àti tún wù ó lè ṣeé ṣe kó kíni kó yí ẹ lágbo sẹ́yìn. Ẹ lọ́wọ́ Elédùmarè o. Lágboilé onígbàgbọ́ lẹ́tọ̀ọ́ tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo fògo fún ọ bàbá. Láti iléeṣẹ́ Kaya rédíò TV ìmọ̀lẹ́rìn ẹ̀ ti ń gbọ́ wa alájọ Kaneshi Trotro station last bus stop Accra. Ibẹ̀ la fi dé kalẹ̀ sí tàti rọ̀bì òjò tí à ń dábẹ́ ọ̀wẹ̀ látàárọ̀. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá. A kú ọjọ́ ìsinmi o. Ìsinmi ayọ̀ la máa ṣe láṣẹ Elédùmarè ọba kọ́dá ṣẹ̀dáyé. From my spirit to my soul, until my voice be echoed. You are worthy of my worship, worthy of my praise. From my spirit to my soul, until my voice be echoed. You are worthy of. Ẹ wo ìtàn mọ̀mọ́ yìí ẹ jẹ́ kí ìtàn mọ̀mọ́ yìí kó kọ́ wa lọ́gbọ́n ẹ jẹ́ ká kọ́ bá a ṣe lè ṣe nínú lókè èrùpẹ̀ ní ìgbà tá a sì mí lókè èrùpẹ̀ ẹ jẹ́ ká kọ́ irú ìgbé ayé tá a máa gbé nítorí wípé ohun gbogbo tó o bá ṣe pátápátá gbogbo ẹ̀ pátá làkọ́lẹ̀ wà fún. Wonders of your grace, I'm so sure. Irú ìgbé ayé tó ń gbé gbogbo ẹ̀ pátá làkọ́lẹ̀ wà fún. Àfọ̀sán sì nìyẹn àforúsẹ́lẹ́yẹ gbogbo ẹ̀ pátá làkọ́lẹ̀ wà fún. Ayé ń wò ìdílé ẹ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń lè sin Ọlọ́run lára àmọ́ ìdílé ẹ jẹ́ kìkì ìjà lójoojúmọ́. Kí ló fẹ́ fi tọ́ àwọn ènìyàn? Kí ló fẹ́ fi sọ wípé lótìtọ́ ló ṣe ẹ̀jẹ̀ títọ́ lọ́rùn lótìtọ́ ló gbàgbọ́ nípasẹ̀ títọ́ lọ́rùn ṣé lótìtọ́ níbí? Akọ́jọ́ ìsinmi o pípọ̀ ẹ̀ la máa ṣe lókè pẹ̀lú agbára lọ́wọ́ Ọlọ́run ọba kọ́dá ṣẹ̀dáyé. I'm so glad you found me. You are me worthy. I can see, I can tell, and I know it's your grace. All my days I will sing your praise. Oh, Ọlọ́run àgbáyé o. You are mighty. Ọlọ́run àgbáyé. You are mighty. You are. Tó fojú ọ̀run ṣaṣọ òwúrà, tó fojú ọ̀run ṣaṣọ òwúrà. Ọlọ́run àgbáyé o. Ọlọ́run àgbáyé o. Ṣebí wọ́n ló fojú ọ̀run ṣaṣọ òwúrà. Àní wọ́n ló fojú ọ̀run ṣaṣọ òwúrà. Ọlọ́run àgbáyé o. Mo dúró yìí. Mo dúró, mo gbéga, mo bẹ̀rẹ̀ gbéga. Mo dúró yìí. Mo bẹ̀rẹ̀ gbéga. Ẹ́mbásì. Mo wáyé kò ní ọlọ́gbọ́. Mo wáyé kò ní ọlọ́gbọ́. Ẹ máa yìn, tòró dá mi sí tí ò gbowó, tí ò gbóbi, tí ò gbà nǹkan. Jésù tù.
mo bẹ̀rẹ̀ gbéga mo dúró yìí mo bẹ̀rẹ̀ gbéga Embassy mo wáyé bóyí ọlọ́gbọ́ ọlọ́run mo ti sọ mo wáyé bóyí ọlọ́gbọ́ ọlọ́run yóò wọ̀ àyàn ọba mímọ́ àyàn olóore wa àyàn olùgbàlà ìwọ ló ṣàgbára wa. àyàn ọba mímọ́ àyàn olóore wa àyàn olùgbàlà ìwọ ló ṣàgbára wa. bí mo lẹ́gbẹ̀rún àwọn kò tó yan ohun e bí mo lẹ́gbẹ̀rún àwọn kò tó fi yìn forúkọ rẹ èmi lẹ́ni èèyàn ọjọ́ sí ó mú mi lọ sí bí gíga òkúta sọ́mọ lè kọ sílẹ̀ lórí pàtàkì ìdúlé ẹni tá a rò pé kò lè pàgọ́ olùkọ́lé alárinrin. àyíyọ́ ọba mímọ́ àyíyọ́ olóore wa àyíyọ́ olùgbàlà ìwọ ló ṣàgbára wa. Afọpẹ́fẹ́lẹ́dùmarè ọba kọ́dá àṣẹ̀dá ayé. ọrùn tó ga. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ní ká máa bẹ. iye kan tó lè rí di agbára. a tún wá ń fi ìyìn fọ́lẹ́dùmarè ọba tó wà pẹ̀lú wa. ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ èmi ò máa rọ́pá iye kan tó lè rí di agbára rẹ. kò sẹ́ni tó lè rí dìrì ọlọ́run àwa má rí di ni ọ́ àríro àlá ni ọ́ ọba àwọn ọba ló ṣe. ó ń fọba jẹ òun rọba lóyè. Olùtùnú mi, aláàánú mi, olùtùnú mi, aláàánú mi, túbọ̀ fà mí mọ́ra, tú ọkàn mi lára, túbọ̀ fà mí mọ́ra, ó tú ọkàn mi lára, Embassy fàyè mi fún ọ, olùgbàlà mi, aláàánú mi, tọ́yìn ṣiṣẹ́ mi ó bàbá, tẹ́gbẹ́ mi bá lówó, orúkọ Jésù máa bá wọn yé. Ìrì bá ti ṣe, ìrọ̀lẹ́ gbẹ̀gbẹ̀, mi ò ní ṣe mí. Tẹ́gbẹ́ mi bá kọ́lé, bá kọ́lé ọláyọ̀ fún mi. Tẹ́gbẹ́ mi ṣe má jẹ́ kó nira o, ó nira o fún mi, má jẹ́ kó nira o. Ìwọ ló ṣe ti ṣe yìí, ọmọ Mákindé, gómìnà Ọ̀yọ́, ní ti ilé toko, wàá gbọ́ àdúrà mi. Ilé rògbòn. Olùtùnú mi, aláàánú mi, olùtùnú mi. ó pọ̀ jù wàláì. ó pọ̀ jù bí yẹ̀pẹ̀ ni ọlọ́run àgbọ̀n ìgbẹ́ òkú ni. Embassy fàyè mi fún ọ olùgbàlà mi aláàánú mi tọ́yìn ṣiṣẹ́ mi ó bàbá. olùtùnú mi aláàánú mi olùtùnú mi. mo kí gbogbo àwọn tèmi pátápátá. wọ́n fà mí mọ́ra. alájìsá fi ọmọ ọlápàdé ọmọ ìbàdàn nílé olúyọ̀lé bí olè ti ń járe olóhùn. Madam Stanley màmá mi tó ṣú ọ ẹ máa wà pàjáre. a kú ọjọ́ ìsinmi ayọ̀ la máa ṣe láṣẹ Elédùmarè ọba kọ́dá ṣẹ̀dá ayé. Bàbá jọ̀wọ́ tọ́pẹ́ mi o. ọmọ fẹ́ òye bí ojúmọ́ ti mọ́ wá sáyé. gbogbo yín pátá ni mo kí. Adés bàbá Mr Portable a kú ọjọ́ ìsinmi ń bẹ̀ yẹn o. Èmi ò yíyan. Olúwa tóbi lọ́ba ọmọ ẹ̀gbá mọ́lúsàbí agbóngbó àkàlà. Ajé amakuka. Ó fẹ́ mi fún mi ní bàlá ọ̀fẹ́. Bẹ́ẹ̀ni lè jáde ògo. Ó kú fún mi o. Ẹni àwọn tí ó gbọ́dọ̀ wòran. Àlá àkọjọ́ ìsinmi. Afẹ́fẹ́ ọmọ májẹ̀mú bàbá mi. Mo kì í yín pé a kú ọjọ́ ìsinmi. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe láyé. Gbàrà lọ́wọ́ Ọlọ́run ọba. Atóbi jù Ọlọ́run Ísírẹ́lì. Igwe Demand. Mo kì í jọ. Alágbára. A kú ọjọ́ ìsinmi.
Ìyá Mọ̀ṣúrát ọmọ Ẹ̀gbá mọ́lúsàbí agbóngbàkàlà àkó ọjọ́ ìsinmi jàre ipò ẹ̀ la máa ṣe láyé ọlọ́mba fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn. ìfẹ́ yẹn kò láfiwé oore ọ̀fẹ́ yẹn kò lákàwé ó kún fún mi mo dúpẹ́ oore ọ̀fẹ́ rẹ̀. mo tún yà bàrà ayé mo lóko. màmí tó sọ ọba yìí láì mo ti rí yín jàre. Ajé Alukuman Ahmed kì í jàre ọmọ Sákì ogún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ rọ́bàtà ìran àgbẹ̀dẹ tó bá rọ́bàtà ẹni kó jáde kó wá sọ́nà báwo ló ṣe fẹ́ rọ́nà. ọba tó jẹ́ àjíǹde àti ìyè. KK collection àkó ọjọ́ ìsinmi o. ọmọ ìràwọ̀ làgbà sísá mi tó ṣú ọ àkó ọjọ́ ìsinmi jàre ọ̀pọ̀ ẹ̀ la máa ṣe láyé gbàrà lọ́wọ́ Ọlọ́run ọba. àyànmọ́ kádàrú wákọ̀ ìṣòro mi ní èèyàn fáyọ̀ jẹ́. tá a bá dógún ọdún dandan ni kó pé bẹ́ẹ̀ náà ni tá a bá dọ́gbọ̀n oṣù ó di dandan kókò bẹ́ẹ̀ náà ni. Ọlọ́run ló sọ mí ènìyàn kan. a ti ń fi wẹ́rẹ́wẹ́rẹ́ dágbére nìyẹn ní tèmi. èmi inú mi ṣe bí wọ́n ló dá sí. iná ayé o. ó fẹ́ kẹ́ mọ̀ yìí pé òdùn ni mí bẹ́ẹ̀ náà ni mi ìṣàìmọ̀ fólókó orúkọ mi ò yí padà orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akinloye kò yí ẹ̀sọ́ ọmọ àsọ̀tún sòsì mọ́ bàbí kan jẹ́ kò ṣe mú kò ṣe pa kò ṣe ṣe níbi ẹ má dán wò ẹ̀yin lójú Elédùmarè ni. a ní àyànmọ́ kádàrá o. ìṣòro mi ní èèyàn fáyọ̀ jẹ́. lẹ́yìn tèmi lágbára lọ́wọ́ Elédùmarè ò tún di ọjọ́ mẹ́jọ. Jésù. àtúnmá ṣe kí ni àtúnmá mú mi wà fún yín. ó fún mi níye ayérayé. àmọ́ kí n tó lọ ẹja mọ̀ fi lè ṣe kí ni ẹja mọ̀ fi ṣe ìlọ́nà ó yẹ ẹsẹ̀ ẹ̀gbọ́ni díẹ̀ náà. àmì yọ Ọlọ́run ọ̀run. Jésù gbé mi lọ. bàbá àwọn ẹni tí ò lẹ́yìn kan alágbára lọ́run ábíyèsí àtòbí Ọlọ́run sọ mí lọ́wọ́ aládé orí rẹ̀ kò ṣe Ọlọ́run. I am a blessed child. I am a blessed child. I am a blessed child. Oh, I am a blessed child. Jésù ló fún mi lágbára o. Apá àlejò kò lè ká. Jésù mi ló ṣílẹ̀kùn ayọ̀. Alágbára ayé kò lè tì o. Ọba tó mọ́ ju ayé lọ ni. Ìjìnlẹ̀ tó ju ìmùlẹ̀ lọ. Mo kàn sára sí Ọlọ́run ayọ̀. Ìmọ́lẹ̀ tó borí òkùnkùn. Elédùmarè ìwọ nìkan lọ́ba. Jésù ló ṣe mí o. Ó fún mi ní ayérayé. Ó sọ mí ọmọ ìyá. Bàyá kọ́dà jẹ́ Ọlọ́run. Alágbára Ọlọ́run. Kábíyèsí àtòbí ju bàbá mi. Pápájọ́ ìgbà òsì run Ọlọ́run ọ̀run mi. Lọ́jọ́ ọjọ́ kan ní ìbànújẹ́ mi dayọ̀. Ọ̀tá dìde olóhùn tó padà ògo ìyàwó. Ó ké pé Jésù ọ̀tá mi bá lọ. Ọba tó dá mi tó mọ̀ mí ṣe bóun ló mọ̀ mí. Ọba tó dá mi tó mọ̀ mí ṣe bóun ló gbà mí. Jagunjagun ìgbà gbogbo ló ṣẹ́gun. Ọlọ́run tó lẹ̀mí ènìyàn kò ṣe ọlọ́ba Ọlọ́run. Jagunjagun ìgbà gbogbo ló ṣọ́ba mi tó lẹ̀mí ọlọ́run lẹ̀mí àlọ́ ṣe ọlọ́ba. Ó mà tóbi jáyé àtọ̀run lọ. Ó mà tóbi ju gbogbo ìṣàlọ. Ó dá afẹ́fẹ́, ó dá ọ̀run, ó dá ìmọ̀lẹ̀. Ó mà sẹ́ni ìpàdé fi ọwọ́ Ọlọ́run rọ ni. Jagunjagun ìgbà gbogbo ló ṣẹ́gun. Ọlọ́run tó lẹ̀mí ni òun ṣe ọlọ́ba òun. Jagunjagun ìgbà gbogbo ló ṣẹ́gun. Alágbára lọ́run ó lẹ̀mí ni òun ṣe ọlọ́ba. Wọ́n bí mi o. Báwo ló ṣe jẹ́?
wọ́n bí mi o báwọn lọ ṣe jẹ́ aráyé bí mi o báwọn lọ ṣe jẹ́ bàbá ló ṣe mí lóore lórí tí kò láfi mi ṣe wọ́n lọ́wọ́ ní ayọ̀ṣẹ́ ó tún wá fún mi lọ́wọ́ sọ́nà